àní aṣọ tí mo tẹ́ sílẹ̀ lẹ̀ tí mo fẹ́ sùn sí pé kí n lè fàwọn ọkùnrin méjì sórí bẹ́ẹ̀dì ibẹ̀ ni ẹni tó mi wá sínú yẹn lọ sùn sí tí ọmọkùnrin yẹn sì ń bá mi lájọṣepọ̀ tó fi ń lá mi lábẹ́ tó ṣe bẹ̀rẹ̀ sí bá mi lájọṣepọ̀ lẹ́ẹ̀kejì kò gbin nígbà tí ariwo ash tó bẹ̀rẹ̀ sí ń dùn mọ́ mi gbogbo tí mò ń sọ yìí mi ò kọjú ọmọ 15 years kí ló wá ṣẹlẹ̀ ó wá dìde ó bọ́ síta ó bọ́ síta ọmọkùnrin dẹ̀ ṣe tó máa ṣe tán ìyẹn bá tún láì dáhùn wá sùn èmi náà bá gbàgbé sùn lọ síbẹ̀ ọmọkùnrin ṣe wọlé nìyẹn ó wọlé ó fẹsẹ̀ táàrí mi ó fẹsẹ̀ tì mí bí mo ṣe jí ọmọkùnrin kejì náà lajú ó sọ èdè sí padà ọmọkùnrin wá dìde ó lọ ó wá sọ̀rọ̀ fún ó wá ní dìde lọ bá bọ́ mi kó máa fi wẹ̀ mo wá dìde mo lọ kọ́ mi tó máa fi wẹ̀ bedroom wọn wà ń ta ní bó ṣe máa ń kọ́lé wọn ó lọ sí bedroom ó lọ wẹ̀ ó wọlé padà aṣọ tó bọ́ náà ló wọ̀ padà èmi tí ń dáná gbà yìí ẹ̀bà náà ni mo máa tẹ̀ mo tẹ̀bà gbẹ̀mí a máa ń jẹ dọ̀kún a máa ń jẹ oríṣiríṣi oúnjẹ ògbàárọ̀ yẹn a máa sábà tẹ̀bà mo tẹ̀bà àṣebẹ̀ ọbẹ̀ tí wà ń lé mo gbé ibẹ̀ fún wọn jẹun ọ̀bọ̀bọ̀ yẹn náà jẹun ní táìmù yìí èmi náà ò ṣe bíi pé kinní mọ́ mo gbóúnjẹ èmi náà jẹ ẹ káàbọ̀ sí ètò Gbẹ̀nutọ́ reality show Olúwaṣeun Àkàndé olóòtú ètò yín kábíyèsí Elédùmarè o ẹ wò ó ẹ mọ́ ń bọ́dà nítorí wípé ibi tí mo wà bóyá kò sí náà kò sí ẹ̀rí mi dáadáa ẹ má bínú àmọ́ ṣe kókó mo gbọ́dọ̀ ṣe fídíò fún yín ni lágbára lọ́wọ́ Elédùmarè àtẹ̀mí àti yín àníwọ̀n àánú òkùnkùn ayé èmi náà mo bá pẹ́ ká mo bá jẹun nígbà tí mo jẹun bọ̀wọ́n yẹn jáde ló bá wò mí títí ó ní ìwọ tó yẹ pé oníṣekúṣe ní ẹ ọkùnrin bẹ́ẹ̀ lájọṣepọ̀ owó ṣe ń dún oníṣekúṣe mo ní ṣe bí wo ló mú wá bá mi ṣe bẹ́ẹ̀ ilẹ̀ mú wá bá mi àbí ṣé èmi ni mo mú wá fúnra lára mi ni ló bá ní kí ni ló bá kú nígbà tó máa di alẹ́ tó ń bọ̀ wálé ló bá gbé ọmọ kan dání ọ̀kadà ló fi gbé gbà tó ń wọlé ọmọbìnrin ni ọmọ inú ò tí ì dàgbà jù mí lọ gbogbo yín pátápátá gbogbo èèyàn abiyamọ pátápátá ẹ máa fúnra o ọmọ inú ò tí ì dàgbà jù mí lọ lọmọ tí ó gbé wáyé kò ọmọ inú ó dàgbà jù bí i 14 years ẹ jọ̀ọ́ àwọn ọmọ ìsìn ó nílò bá sọ̀rọ̀ ọmọ yóò ti jù bí i 14 years lọ ó sọ kalẹ̀ wọ́n ti rẹ́ńdómì sínú láìlọ́ọ̀nù agbèwá wọ́n jókòó ọmọ yẹn jẹun tán èmi wà ń bẹ̀ kò sí tẹ́ bẹ́ẹ̀dì mo rí pé ó ti gbóbìnrin wájú fẹ́ sùn mo bá tẹ aṣọ síbi tí aṣọ tó fi sùn láàárọ̀ yẹn bá tó tẹ padà n bá sùn síbẹ̀ ló bá ní kọ́ ọmọ yẹn máa bọ̀ ọmọ yẹn bá sùn wọ́n jọ sórí bẹ́ẹ̀dì wọ́n bára wọn sùn tílẹ̀ fi mọ́ ni gbogbo ẹ̀pátá mo gbọ́ sáǹdì bó ṣe bára wọn sùn tílẹ̀ fi mọ́ ni nígbà tílẹ̀ mọ́ ló bá sọ pé kí n dáná oúnjẹ mo dáná oúnjẹ àárọ̀ yẹn ráìsì làsè ráìsì tẹ́ pọ̀ ṣáìdì ibẹ̀ yẹn gan ráìsì ò mọ́ rárá so àṣẹ ráìsì concussion rice náà ni mo ṣe ẹyin mo fi ṣe mo gbé fún mo bu títí ẹ̀ fún àti ọmọ tó ẹyin mẹ́ta lára tó ọmọ tó wà bẹ́ẹ̀ mo bu títí ẹ̀ fún àti ọmọ ẹ̀ mo bá wọn bù papọ̀ mo bu tèmi sọ́tọ̀ mo jẹ́ ló bá lóhùn padà bọ̀ wálé nísìnyí o ló bá gbọ́kadà bá lọ ló bá gbé ọmọ yẹn bá lọ nígbà tó pẹ́ díẹ̀ bó ṣe dé nìyẹn gbà tó dé padà ló bá kó mi wọlé ló bá ní láti sìn lọ ṣe ká máa ṣe ní business mo ní business wo ni ó ní àwọn ọkùnrin bá ti wá ó ní because ọkùnrin sì ń bọ̀ tó máa pọ̀ o kò sówó ó ní òṣòwò lé òṣòwò máa jẹun ó dẹ̀ lè máa sún ìbàyẹ̀ lọ́fẹ̀ẹ́ so and òun ò ní fọwọ́ kàn ẹ́ o kó báyìí bó máa fọwọ́ kàn ẹ́ o wípé òun lè máa fọwọ́ kàn kiri kan táwọn tó gbé èèyàn dó ṣé bí wo ló ń wá
ó ní nǹkan tó nǹkan fẹ́ sọ fún ẹ nìyẹn so kó má fọkàn sí pé o lọ́kọ̀ọ̀kan síbi kàbí èèyàn kan o ara o but ọkùnrin kọ́kùnrin bá ti wá tó bá ti bẹ́ẹ̀ ṣe tán màmá bẹ́ẹ̀ fi 500 síbì kan ó lóun bá sọ pé òun ò ṣe ń tó òun ò ṣe bẹ́ẹ̀ o pé kó dá òun padà pé òun fẹ́ lọ sọ́dọ̀ mọ́mí òun padà kó dá òun padà olókọ̀ mú ọwọ́ ẹ̀ ni ó kò gbá òun létí ni pápápá ọ̀dọ̀ mọ́mí ẹ̀ wo ni ó ló sọ pé tóun bá pa ẹ́ sí ibà anybody ò lè mọ̀ ó kú nìyẹn ọ̀dọ̀ mọ́mí ẹ̀ wo ni sóun fọ́ọ̀sì ẹ̀ mú ẹ̀ ibà ẹni ó ní bá sọ pé òun máa lọ ọ̀dọ̀ mọ́mí òun padà òun máa lọ bẹ́ẹ̀ lòun náà òun pariwo òun máa lọ nígbà tó pẹ́ díẹ̀ tó ti ń na òun bàbá kan tó wá dàgbà ń bẹ̀ yẹn wá jáde sáwọn èdè bàbá yẹn sọ òun ò gbọ́ bàbá yẹn kàn sọ èdè yẹn fún ìgbé sọ bàbá yẹn wá ní òun ò lè wọlé òun ti dàgbà èdè wọn ló ń sọ èdè French ló ń sọ òun ò gbọ́ gbogbo ẹ̀tàn torí òun ò gbédè yẹn bòun ti ń gbọ́ dèdè díẹ̀ bòun ò gbọ́ deeply wọn tó bàbá yẹn sọ bàbá yẹn sọ pé ó mọ̀ pé òun dàgbà òun ò lè ṣe gbá òun ò lè ṣàkókò kó fi mí sílẹ̀ kó má pa òun onígbà tó wá ṣe wá fún òun lẹ̀ wá ní kóun tó dé tó ń bá bẹ́ẹ̀ ní òun máa pẹ́ kó tó dé oníbo ṣe gbé báàgì òun nìyẹn gbà tóun gbé báàgì òun wá kásọ òun wá kó wọ́n sún mọ́ra bèjì pé òun fẹ́ kúrò ní ibẹ̀ pé onítòbá dé tó máa bá òun o kíní kan ló bá ní lábẹ́dí ń pa ó ti ń dúró sí gbogbo òkè ìbò lè fẹ́ lọ báwọn ṣe wà nísìn òun ò lè gbẹ̀ sọ́dọ̀ lọ́dọ̀ ìtọ́jú ìyàwó òun kò síbi tó fẹ́ lọ ó ló máa ní pé inú igbó tí àwọn máa ti ń lọ bára wọn láti ṣọkọ yẹn òun máa gbẹ́rù lọ tó bá mọ̀ pé bẹ́ẹ̀ ló ń lọ tó bá mọ̀ wo ó máa pa àwọn ọmọlé ni ó mọ̀ ó lóun mọ̀ pé bòbó yẹn dangerous bẹ́yìn ẹgbà tí kìíní yẹn ṣẹlẹ̀ ó lóun bá kẹ́rù òun wọn ni pé òun ṣáà máa lọ ni òun bá gbẹ́rù òun bá rìn títí lọ òun ṣáà ń lọ pé bíkíbi tóun bá ṣe já sí kọ́ ìbò tó ti máa pa wọn ni kó o ṣáà máa rìn lọ ó lóun bá ń lọ òun bá rìn lọ òun bá ń lọ òun wọnú ilé òun rí bíkọ́ tó kó owó sí owó yẹn bóyá bíi 10,000 òun ṣáà kó òun á rìn lọ onígbà tó dé bí ẹgbà tí ò bá òun lé wọn ní pé ibo lòun fẹ́ gbà ló wá bẹ̀rẹ̀ sí trace òun wá bẹ̀rẹ̀ láwọn èèyàn wá trace òun wá olókàn park síwájú òun ni wọn ni máa lọ òun ò lọ mọ́ ní wọ́n kàn máa pa ẹ́ dànù níbo ìyọ̀ lọ́nbẹ̀ yẹn wọ́n máa pa ẹ́ dànù bó ṣe gbé òun padà wá sílé nìyẹn ó bá bẹ̀ òun kó má bínú ìwọ náà lè kó òun náà òun pé òun lọ òun ṣe kíní kan wọn ni pé ṣe bẹ́ẹ̀ ni lè máa mọ́kùnrin wálé wá bọ̀ òun kíní kan ni pé kó má bínú pé kò òun ò tó lè sọ pé òun éètì ẹ̀ pé kò sí nǹkan lọ́wọ́ òun ó lè bá tó mu sí òun lórí wípé àwọn ọkùnrin yẹn òun máa sọ fún wọn kó máa ṣe díẹ̀díẹ̀ fún un pé kò sí nǹkan tá a fẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí o pé we just have to do it torí kò sí nǹkan tá a máa ṣe kò sówó lọ́wọ́ òun kò sí kankan lọ́wọ́ òun ọ̀kadà tóun fi ń ṣiṣẹ́ ọ̀kadà yẹn owó ẹ̀ òun ó sáà sọ gbogbo ẹ̀ lẹ̀ ó lóun bá tún pété pé òun ti gbọ́ ó ti wá di normal thing ọkùnrin máa wá tó bá dẹ̀ ti wá tó bá alájọṣepọ̀ tán òun náà máa fún lówó àwa yẹ 500 naira pé òun fẹ́ ra nǹkan àwa yọ sí ibì kan fóun bó ṣe wá ń ṣe nìyẹn òun náà fúnra lẹ́lẹ̀ ń bóun lájọṣepọ̀ òun tiẹ̀ ní most of the time òun máa sọ pé kí òun máa lá abẹ́ òun ni ó ní gbogbo ihò díẹ̀ báyìí ó ní òtún ẹ̀ tí ibi tẹ́ ti ń láyàn rí tó sì ń yasó sí ẹ lẹ́nu wọn ò bí ẹ̀dá kò sọ̀rọ̀ ni wọn náà ṣe pé téèyàn bá ń ṣe ó máa ń mọ̀ yàn lára ẹ wo wọn ò bí ẹ̀dá kò sọ nǹkan kan ni a máa bẹ wọn ò bí ẹ̀dá kò sọ anything ó ní tó bá sọ pé pé this week àwọn ẹni pé abóhùnjà ó lè sọ pé ó lè bóhùn ó lè mú lélẹ̀ fóun ó lè mú nílé fóun láti wá pẹ́lẹ̀ àwọn ọ̀sìn kan oníbó àwọn ṣe ń ṣe nìyẹn nígbà tó wá yá inú àwọn tó ń gbó wá gbogbo àwọn bóun lájọṣepọ̀ yóò tó yẹn bóun ṣe ń jọ yìí bóun ṣe wá sọ̀rọ̀ yìí wọ́n á sọ Yorùbá yìí sọ Yorùbá wọ́n ní wípé kó jọ kó ràn án lọ bóun fẹ́ kó lọ́dọ̀ ọ̀bọ yìí ó wá ní ó fẹ́ kó lọ́dọ̀ ọ̀bọ yìí ó ní mo fẹ́ kúrò níbí báyìí kó jọ kó ràn án lọ kó kò ní kúrò níbí báyìí wọ́n sọ pé òkè kò sí wàhálà wípé tí ọ̀bọ yẹn bá ti lọ sí ibi iṣẹ́ wípé òun máa wá pé ọ̀rẹ́ òun ni òun máa tàn dúró síbì kan tó máa fi wá fọ̀kadà gbé òun kúrò níbẹ̀ yẹn wọ́n ní pé òkè ó wá pè ọ̀bọ ó ní òun máa pè kó má wọrí o pé níjọ́ tó bá ti yá nínú ṣàǹgbà kan gbà tó yá sọ pé ó ti yá o pé ibi tóun fẹ́ gbé ẹ lọ pó wà pé ó ní kóun ti àti kó lọ́dọ̀ ọ̀bọ yìí náà pé ó ti sú òun wọ́n bá mú